Mo kí gbogbo ẹ̀yin òbí àti ẹ̀yin bàbá àtẹ̀yin ìyá. Mo kí yín ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ̀yin òbí ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní wákàtí. Pàápàá jùlọ ẹ̀yin ìyá, ẹ̀yin lọ̀rọ̀ mi bá wí jù, nítorí pé ṣe rí òbí tí ò bá ti wò pé tó bá di ọjọ́ alẹ́ wípé òun fẹ́ jẹ́ kí àwọn ọmọ òun kan dá lójú òun, wípé òun fẹ́ jẹ́ kí àwọn ọmọ òun kan ṣoríire lójú òun, òun fẹ́ máa rí àwọn ọmọ òun tó bá dọjọ́ alẹ́ kí ni òun máa dùn, kóun máa be happy, kóun máa fi wọ́n yangàn, kóun máa rí wọn kí inú òun máa dùn. Irú àwọn òbí bẹ́ẹ̀ wọn kì í take care ọmọ wọn dáadáa, wọn kì í káràmáìsìkí, wọn kì í wò pé ọmọ àwọn ó yẹ kó jẹ wọ́n lógún ju nǹkan míì lọ. Gbogbo òbí tó bá dẹ̀ ti wà tí ọmọ tó fi inú ẹ̀ bí tó gbé oyún ẹ̀ fún oṣù 9 kó tó bí, tí ò bá ti káràmáìsìkí irú ọmọ bẹ́ẹ̀, irú wọn ń ṣòbí gidi, irú wọn ń ṣòbí tó jẹ́ pé ó ṣe é mú yangàn, irú wọn ń ṣòbí tó jẹ́ pé a lè máa pè ní abiyamọ gidi. Because tá bá sọ pé abiyamọ gidi tó jẹ́ òbí tí òun wò pé tó bá di ọ̀la òun fẹ́ jẹ́ káwọn ọmọ òun kan jàre dùnnú fún òun, kò sí ọ̀nà náà, kò sí nǹkan tó lè ṣẹlẹ̀, kò sí bó ṣe lè jẹ́, òun láti ṣe kíni, òun láti ràgàbọ àwọn ọmọ yẹn ni, òun láti dáàbò bo àwọn ọmọ yẹn. Ẹ̀yin ò rí ẹdìyẹ ni, ẹ rí bó ṣe máa ń ràgàbọ ọmọ yẹn ni, á da ìyẹ́ yẹn, á dàbò àwọn ọmọ ẹ̀ láti protect wọn, láti dáàbò bò wọ́n, láti protect wọn nítorí kíni, nítorí pé káburú má bàa ṣe wọ́n, nítorí kó má bàa kúkú òjijì, nítorí pé káwọn ọmọ yẹn má bàa sọnù. Ìyẹn ni òbí, parents ṣe ń láti wà láti máa observe àwọn ọmọ tó bí, bóyá ọkùnrin ni o bóyá obìnrin ni o, láti máa observe wọn from far away. Wọ́n wà pẹ̀lú ẹni, wọn ò sí pẹ̀lú ẹni, láti máa monitor wọn, láti máa yẹ̀ wọ́n wò. Nígbà míì pẹ̀lú pé bóyá òun fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn, wàá máa mọ nǹkan tó wà mind wọn, wàá máa mọ irú ìwà tán wù, wàá máa mọ irú ìwà tán tún fẹ́ wù, tó jẹ́ wà tó dáa ni àbí èyí tí ò dáa ni, láti pé kí wo òbí yẹn lè ṣe kíni, láti tọ́ wọn sọ́nà, láti encourage wọn wípé yes okay, ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí o, ìgbésẹ̀ yìí tó bá gbé ó ṣeé ṣe kó affect ẹ, ìgbésẹ̀ yìí tó bá gbé ìgbésẹ̀ yìí kò lè pay ẹ, tó bá gbé ìgbésẹ̀ eléyìí máa pay ẹ. Ọ̀nà yìí ló fẹ́ gbà, má gbà bí, o kúkú ṣe gbà bí, ibi tó fẹ́ gbà yìí máa pay ẹ. Nǹkan tó ń pè ní òbí nìyẹn, láti tọ́ ọmọ tó bá bí sọ́nà, láti direct wọn, láti monitor wọn tó bá ń hùwà tí ò dá, tó bá ń hùwà tí ò dá àbí wà tó dá, láti guide wọn, láti protect wọn nítorí ọjọ́ ọ̀la wọn, kí wọ́n lè jẹ́ ọmọ rere fún ẹ lọ́jọ́ alẹ́, kó lè járe ìdùnnú ọmọ fún ẹ lọ́jọ́ alẹ́, kó lè jẹ́ ọmọ tó jẹ́ pé kò ní máa bà ẹ́ lójú jẹ́ lọ́jọ́ alẹ́, kó lè jẹ́ ọmọ tó jẹ́ pé ó máa dùn ẹ́nú lọ́jọ́ alẹ́, kó lè jẹ́ ọmọ tó jẹ́ pé tíwọ náà bá ń padà rí lọ́jọ́ alẹ́ tẹ́mi ẹ̀ bá yíwà tó ò bá tí ì kú, yálà bàbá ni àbí ìyá, kínú ẹ lè máa dùn. Ló ṣe jẹ́ pé gbogbo òbí láyé yìí ò gbọ́dọ̀ sọ pọ́rọ̀ ọmọ ẹ oṣù ẹ̀. Gbogbo òbí, gbogbo abiyamọ tó bá ti mọ̀ pé abiyamọ gidi ni ẹ́ gẹ́gẹ́ bí òbí, o ò gbọ́dọ̀ jí
láàárọ̀ ọjọ́ kan àbí kó jókòó àbí kó sọ pé yes ọ̀rọ̀ ọmọ mi ó sú mi. Kò sí bó ṣe lè sú ẹ tó, òun láti gbìyànjú ni pé bọ́mọ yẹn ò ṣe ní ṣe kíni bí ò ṣe ní parun. Torí pé ọ̀pọ̀lọpọ̀ òbí lè ní tá a bá wà lọ́wọ́ bọ̀ tá a check ẹ̀ gbogbo àwọn ọmọ tí ó dàbẹ́ ní kí wọ́n padà yàyàkuyà lénìí tá a bá wò lọ́wọ́ bọ̀. Púpọ̀ wà lọ́wọ́ òbí, díẹ̀ wà lọ́wọ́ ọmọ. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òbí ló máa ń pé tóun bá ti gbìyànjú débì kan, tóun bá ti try débì kan, ẹ wo ó ti sú mi, mi lè jẹ́ kọ́mọ yẹn pa mí dànù. Àsòbí gidi tó jábí amọ́ gidi ò gbọ́dọ̀ jẹ́ kó sú ẹ. Nítorí pé tọ́mọ ọmọ yẹn bá da tí ẹni o, tí ò bá tún da náà tí ẹni, torí ìwọ ló bí. Pàápàá jùlọ ìwọ bàbá, orúkọ ẹ ló ń jẹ́. La ṣe ń láti gbìyànjú, a gbọ́dọ̀ tọ́ wọn sọ́nà, a gbọ́dọ̀ máa bá wọn sọ̀rọ̀, a gbọ́dọ̀ máa pè wọ́n ṣàkíyèsí, a gbọ́dọ̀ máa direct wọn. Kò sí gbogbo ìwà tọ́mọ bá wù láyé yìí tí kò lè yí padà. Tí wo òbí bá ń perú ọmọ bẹ́ẹ̀ tó ń pè ṣàkíyèsí, tó ń bá wí, tó ń gbìyànjú nínú àdúrà, nínú ká wòó pé báwo la ṣe lè ṣe tó jẹ́ pé gbogbo ìwà tọ́mọ ẹ̀ ń wù á lè jáwọ́ ń bẹ̀. Tó bá jẹ́ pé wà tí ò da, gbogbo ìwà tó bá ń wù tó bá wá da, á tún máa wò náà láti tọ́ sọ́nà pé ṣé kò tí ń gbẹ́sẹ̀ kọjá àyè, kò tí ń kọjá boundary ibi tán fi sí. That is why ló ṣe jẹ́ pé yes okay ìwọ òbí gbọ́dọ̀ máa observe ọmọ ẹ láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, ní gbogbo ìrìn àjò ẹ̀ tó fi dórí gbogbo nǹkan tó bá rí lọ́wọ́ ẹ̀, láwọn nǹkan oríṣiríṣi tó bá bá lọ́wọ́ ẹ̀, láti máa béèrè lọ́wọ́ ẹ̀ pé eléyìí ń bo ló ti rí, nígbà wo leléyìí dọ́wọ́ ẹ̀, aṣọ yìí báwo ló ṣe rí, bàtà tó wọ̀ sẹ́sẹ̀ yìí báwo ló ṣe rí, owó tó wà lọ́wọ́ ẹ̀ yìí báwo ló ṣe rówó yẹn. Ó necessary, gbogbo àwọn nǹkan báyìí ló necessary fún òbí, fún parent láti máa check àwọn ọmọ tó bí pé kó lè máa mọrin àjò wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló wà lẹ́nìí tó jẹ́ pé wọ́n ti jẹ dòdò, wọn ò lè sọ dòdò mọ́ nítorí pé alátẹnujẹ òbí ni wọ́n. Torí pé tí òbí ò bá ń ṣe alátẹnujẹ, ọmọ tó bí tó ìwà lọ́ndà ẹ̀, ọmọ tó jẹ́ pé wọ́n ló bí tó jẹ́ pé ìwà lọ́ndà ẹ̀, tó jẹ́ pé ọmọ yóò wá ṣe kíni, kò níṣẹ́, kò ní business kankan tó ń ṣe, kódà gan ọmọ yìí ń lọ school wọ́gán ló yẹn fún lówó oúnjẹ, pé owó oúnjẹ rẹ̀. Bẹ́rù ọmọ yẹn ó wá ra àwọn nǹkan oríṣiríṣi, bóyá bíi fóònù, bóyá aṣọ, bóyá bíi àwọn nǹkan bíi laptop, àwọn nǹkan bíi oríṣiríṣi, ó wá ń ba lọ́wọ́ orú ọmọ yẹn. Tó jẹ́ pé tó bá wo àwọn kíní, àwọn items tó wà lọ́wọ́ ọmọ yẹn, àwọn items tó yẹ kí yes ó wà expensive ni. Tó yẹ pé o mọ̀ pé yes ó ké pé agbára ọmọ yìí ò tí ì lè ka láti rà, ọmọ yìí ò tí ì níṣẹ́ kan tó ń ṣe láti máa take care rẹ̀, ọmọ yìí ò ní business kan tó ń ṣe láti sọ pé kó máa rówó ń bẹ̀ láti máa ra gbogbo àwọn nǹkan mèremère, àwọn nǹkan tó wà expensive yìí. Ìwọ òbí wá ṣe kí ni, ó wá notice àwọn orú nǹkan báyìí, ó wá ń béèrè lọ́wọ́ ọmọ ẹ̀, ó ń béèrè báwo ló ṣe rí bàtà, ó ń béèrè báwo ló ṣe ráṣọ, ó ń béèrè báwo ló ṣe rí fóònù ọwọ́ ẹ̀, ó ń béèrè pé níbo ló ti rówó. Bọ́lá yìí pé irú ọmọ yẹn nígbà tó bá ti ń béèrè lọ́wọ́ ẹ̀, á tọwọ́ bàpò, á fún ẹ lówó. Ọlá pé tí wọn náà bá ti nídìí owó gẹ́gẹ́ bí òbí, wà wá béèrè lọ́wọ́ ọmọ yẹn tó mọ̀ pé ọmọ yẹn ò níṣẹ́, ò kò ní business, kò ní ibi kankan tí income ti ń wọlé. Even gan gẹ́gẹ́ bí ẹ̀tọ́, gẹ́gẹ́ bí òbí, ìwọ ló yẹ kó máa ṣe kíni, kó máa fún ọmọ yẹn lóúnjẹ, oúnjẹ àárọ̀, oúnjẹ ọ̀sán, oúnjẹ alẹ́. But nígbà tó dé stage kan, ó wò pé yes okay òun náà ti tó take care rẹ̀, ó dẹ̀ mọ̀ pé ọmọ yìí kò níṣẹ́ o, kò ní business o, kò níbi kankan tí income ti ń wọlé o. Ó wá yọ̀ǹda ru ọmọ bẹ́ẹ̀ wá níwẹ̀, ó ti tó láti máa take care rẹ̀ ru ọmọ bẹ́ẹ̀. Ǹjọ́ ti ru ọmọ bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé yes olè ló ń jà, ó ń jí nǹkan ní nǹkan ni, àbó ń wà kan tó jẹ́ pé yes ó lòdì sófin ìjọba, ǹjọ́ tọwọ́ pálábá ọmọ yẹn bá wá ségi, ǹjọ́ o mọ̀ pé wọ ìyá gangan láì tí ì mú ọmọ yẹn sínú cell, láì tí ì mú ọmọ yẹn sínú ẹ̀wọ̀n, láì tí ì tì mọ́ ẹ̀wọ̀n, ìwọ òbí gangan ló yẹ kó tì mẹ́wọ̀n, ìwọ òbí gangan ló yẹ kó fojú balẹ̀ ẹjọ́, nítorí pé o fail as parent tó yẹ kó monitor ọmọ tó bí, o fail as òbí tó yẹ kó máa check ọmọ ẹ̀ ní gbogbo ìgbà
láti máa mọ movement, láti máa mọ̀ rìn ẹ̀, láti jẹ́ pé tó o bá rí nǹkan lọ́wọ́ ọmọ yẹn láti béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe rí, láti wádìí ẹ̀ pé báwo ló ṣe gẹ̀ẹ́tẹ̀ o fail as òbí. Àtiwọ́ bàbá náà tó o bá ń ṣerú ẹ̀ tó jẹ́ pé yes okay ọmọ tó o bí kò níṣẹ́ kò nábọ̀, kò ní business kankan tó ń ṣe, kò níbi kankan tí income ti ń wọlé tí wọ́n gangan fúnra rẹ̀ tó verify pé yes irú iṣẹ́ òun tó mọ̀ mi, àmọ́ yìí kàn ń kó wálé, ó ń kó fóònù wálé, ó ń kaṣọ wálé, ó ń káwọn nǹkan mèremère ó ń kó wálé láì mọ̀ bí tọmọ yìí ti ń kó wálé. Àmọ́ tó bá ti kó wálé you accept, wàá fi irú ọmọ yẹn lẹ̀, ò ní béèrè lọ́wọ́ ẹ̀, pàápàá jùlọ tí irú ọmọ yẹn bá jọmọ tó jẹ́ pé yes okay bóyá ẹnu ẹ̀ ò ká, bí time tó ń béèrè lọ́wọ́ ọmọ yẹn wá sọ fún ẹ pé yes ẹjọ́ ẹ fi mí lẹ̀ dáàdi ẹ wò wàhálà yìí ti pọ̀ jù, ẹ fi mí lẹ̀ mọ́mì wàhálà yìí ti pọ̀ jù, tí wò òbí wá ṣe kí ni tó wá relent tó wá dákẹ́, ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni pé o finá sórí òrùlé ni, nítorí ọjọ́ tọwọ́ pálábá bá ségi kán tó ti ọmọ yẹn sínú cell, ìwọ ẹ̀yin òbí yìí ló yẹ kán kọ́kọ́ tì sínú ẹ̀wọ̀n, yẹ kán kọ́kọ́ tì sínú cell, nítorí pé ẹ̀yin lẹ ṣe kí ni lẹ fail gẹ́gẹ́ bí òbí gidi, ẹ fail gẹ́gẹ́ bí parent tó jẹ́ pé yes okay kò mọ nǹkan tó yẹ kó ṣe. Nítorí pé tí èèyàn bá bímọ sáyé, èèyàn á tọ́ ọmọ yẹn débi tó yẹ kó tọ́ dé, kọ́mọ yẹn tó ní freedom, èèyàn á tọ́ ọmọ yẹn débi tó yẹ kó tọ́ dé, kọ́mọ yẹn tó mọ̀ pé yes okay òun náà ti tó, bóyá gbà tó school tán ni, tó jáde university ni, tó ríṣẹ́ ni, tó ń ṣiṣẹ́, bóyá iṣẹ́ ló kọ́ ni, tó kọ́ṣẹ́ yẹn yanjú, tó ṣe freedom, tó ní shop tóun náà ti ń ṣe business, àbí bóyá ó kọ́ bó ṣe ń ṣe business káràkátà, ó kọ́ tán tóun náà ní shop tiẹ̀ tó ti ń ṣe business. Àwọn ọbẹ̀ yẹn lálẹ́ sókè yes okay ìwọ òbí ò gbìyànjú, orí ọmọ yẹn tọ́, ọmọ yẹn dẹ̀ yàn ò yànjú, bọ̀ tí wọ́n òbí ò bá rí gbogbo eléyìí ṣe, tó jẹ́ pé o ò tiẹ̀ mọ business tọmọ yẹn ń ṣe, o ò mọṣẹ́ tó ń ṣe, ọmọ ẹ̀ gan ní kó lọ school gan, o ò mọ̀ bóyá ó ń dé school bóyá kò dé school, ọmọ ẹ̀ gan tí wọ́n bá ti sùn lálẹ́ o ò ní mọ̀ bí tọmọ ẹ̀ wà, o ò ní mọ̀ bóyá ó wà ń ta ni bóyá kò sí ń ta ni, tó bá ti dalẹ́ tí wọ́n wà nínú ilé o ò ní mọ̀ bóyá ọmọ ẹ̀ bóyá wọlé ni o àbí kò wọlé. Ìwọ òbí yẹn o ti fail gẹ́gẹ́ bí òbí. Irú ẹ̀ ò gbọ́dọ̀ máa pera ẹ lábíamọ gidi, o ò gbọ́dọ̀ máa pera ẹ lábíamọ tó lálùbáríkà, nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́ni ló jẹ́ pé social media tẹ́ ń wò yìí ó ti sọmọ míì di nǹkan tí ò yẹ kó dà, àti pé nítorí pé àwọn òbí ẹ̀ wá ṣàkíyèsí, wọn ò kí ń monitor, wọn ò kí ń yẹ̀wò, wọn ò kí ń béèrè pé ok báwo lélẹ̀ ṣe dọ́wọ́ ẹ̀, kí ni kí ló dé tí irú ìwà yìí wà lọ́wọ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òbí ò worry mọ́, torí wọn mọ̀ pé social media táwọn wò yìí ó ti jẹ́ kọ́ ọmọ mi nǹkan tí wọ bàbá ò mọ̀ ọmọ mi ti mọ̀ ju ẹ lọ, nǹkan tí wọ ìyá mi ò mọ̀ ọmọ mi ti mọ̀ ju ẹ lọ lórí social media, because ó ti dá oríṣiríṣi nǹkan lẹ̀ tó jẹ́ pé ọmọ mi wà tó jẹ́ pé ọmọ mi ń kẹ́kọ̀ọ́ lórí social media bẹ́ẹ̀ lọ́mọ mi ń kọ́, kàkà kó kẹ́kọ̀ọ́ nǹkan burúkú tó wà lórí social media yìí òun ló ń lẹ̀. But tó bá jẹ́ pé ìwọ òbí o máa ń observe, o nákíyèsí láti máa monitor irú ọmọ yẹn ni, wàá máa mọ̀ pé irú ọmọ yẹn ti ń rìnrìn tó lè fi parun, wàá máa mọ̀ pé irú ọmọ yẹn ó ti ń rìnrìn tó lè fi kó bá wo òbí, wàá máa mọ̀ pé irú ọmọ yẹn ó ti ń rìnrìn tó jẹ́ pé ó lè fi dá wàhálà lẹ̀, tó jẹ́ pé tí wàhálà ẹ̀ bá dé wọ gangan fúnra rẹ̀ alára, wàá wò báyìí pé yẹ sókè pé kí lọmọ yẹn ṣe fún mi. Bọ́n nítorí pé a kì í monitor, irú ẹ̀ ni ọmọ tí nǹkan ṣẹlẹ̀ sí, ọmọ kan nǹkan ṣẹlẹ̀ sí ní ìlú Asaba. Fídíò náà màá play fún yín, màá fẹ́ kẹ́ wò kẹ́ gbọ́ nǹkan tí ọmọ yẹn sọ nínú fídíò ẹ̀. Lóòótọ́ gbogbo ọmọ tá a bá bí náà ló máa ń fẹ́ kí wọ́n gbìyànjú pé báwo làwọn náà ṣe máa grow, báwo náà làwọn náà ṣe máa dàbí pé àwọn achieve in life, báwo làwọn náà ṣe máa wò pé yẹ sókè pé àwọn náà káwọn náà gbìyànjú. Bóyá ọmọ mi tó bá ti wò pé yẹ sókè pé àwọn òbí wọn kò sówó lọ́wọ́ wọn, àwọn òbí wọn kò ń ṣe pọ́n ti lówó rẹpẹtẹ, àwọn òbí wọn manage, òun náà máa gbìyànjú pé báwo lòun ṣe lè ṣe láti support àwọn òbí. Irú ẹ̀ ní irú ọmọ yìí ṣe. Lóòótọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a gbọ́, ọmọ yìí ó bẹ́ẹ̀ nìkan pàdé lórí social media tó jẹ́ pé nìyẹn iṣẹ́ tó ń ṣe ni pé content creator, bí àwọn tó ń ṣe fídíò
wọ́n ṣe fídíò ó ń kọ́ yín bó ṣe ń ṣe fídíò gẹ́gẹ́ bí pé gbogbo wa náà la mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣe fídíò lénìí lórí social media tó ń gbowó ó depends bí page ẹ bọ́ bá ṣe monetize ẹ wọ́n gbowó irú page àwọn náà èmi náà náwọn page kan sì tó jẹ́ pé wọ́n monetize tó jẹ́ pé wọ́n ń sanwó lórí ẹ̀ ṣe tó bá tẹ̀ jẹ́ pé owó náà pọ̀ tó bá jẹ́ pé little money ni wọ́n ń sanwó lórí ẹ̀ tó ọmọ yẹn rí ó dẹ̀ wò pé yes okay báwo ló ń ṣe lè contact ẹni yẹn ó contact ẹni yẹn pé yes okay òun náà ní interest láti máa ṣe content kóun náà lè máa ṣe kìnnì kóun lè máa ra òun owó díẹ̀díẹ̀ ìgbìyànjú ni gbogbo ọmọ tàbí gbogbo náà ló ń láti gbìyànjú káwọn náà lè move on pẹ̀lú life káwọn náà bí òtẹ́ ìjú létúlétú káwọn máa rí irú ọmọ yẹn náà a lè blame ẹ jẹ́ ká sọ pé òun náà ń gbìyànjú ni torí pé òun náà ti wọlé wò ó ti mọ̀ pé yes okay àwọn òbí òun kò ń ṣe pé wọ́n lówó rẹpẹtẹ bọ̀ báwo lòun ṣe lè support wọn ìgbìyànjú tó dáa dẹ̀ náà lọ́mọ yẹn ń gbìyànjú so ọmọ yẹn connect pẹ̀lú ẹni kò burú kò sí wàhálà tó bá lè wá bá wọn ní àṣàbà gbogbo àná la máa ṣàbà nílẹ̀ Ìgbò mi mọ̀ bí tọmọ yẹn ń gbé ọmọ yẹn 20 years ní gẹ́gẹ́ bí age ọmọ yẹn dẹ̀ ní okay no problem wọ́n máa bẹ nìyẹn ó dẹ̀ lọ bẹ nìyẹn lóòótọ́ but nígbà tó máa dé sọ́dọ̀ ẹni yẹn kò sí problem kó jẹ́ káwọn lọ sí hotel ṣẹ́mọ̀ ọmọdé kọ́lọ́n kó ṣàánú àti obìnrin ìyẹn náà ni mò ń sọ ibi yẹ̀sùn gẹ́gẹ́ bí òbí pàápàá jùlọ àwọn ọmọ wa obìnrin ẹ jẹ́ ká monitor wọn ẹ jẹ́ ká máa observe dáadáa ẹ jẹ́ ká máa try láti ràgàbò wọn nítorí pé owó nísìnyí oríṣiríṣi àwọn nǹkan mèremère ilé ayé ni wọ́n lè fi tọ̀yàn pàápàá jùlọ àwọn ọmọ wa lóbìnrin nítorí pé ọ̀rọ̀ fóònù ọ̀rọ̀ owó gbogbo nǹkan mèremère yẹn ló ti wọ̀n mọ́ gbogbo àwọn ọmọ yẹn lójú gẹ́gẹ́ bí nǹkan tó ń rí lórí social media mo ṣe ní social media tẹ́ ń rí ó ti jẹ́ kọ́ mọ̀ mí ṣe kíni ó ti jẹ́ kó parun ó ti jẹ́ kọ́ mọ̀ mí nǹkan kó lọ́gbọ́n lórí kó lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ gbogbo ọmọ náà tàbí náà gbogbo náà kọ́ ló máa rí bákan náà so kí ni wọ́n fẹ́ fà ń bẹ̀ ni pé ó ṣàmú ọmọ ẹ lọ sí hòtẹ́ẹ̀lì ó mọ̀ ọmọ ẹ lọ sí hòtẹ́ẹ̀lì bóyá ọmọ yẹn náà ń rò pé yẹ̀sùn òkè bóyá ó ń lọ bá àwọn sọ̀rọ̀ ní àdẹ̀mọ́ bóyá bá sọ̀rọ̀ kó má jẹ́ pé bẹ́ẹ̀ ló sọ pé yẹ̀sùn òkè òun ti fẹ́ lọ ṣe kíni láti teach ẹ̀ bóyá ń ṣe content ọmọ yẹn tẹ̀lé lóòótọ́ nígbà tó ń dé hòtẹ́ẹ̀lì ó ṣàfi tipátipá ó fi bá ọmọ yìí sùn ó fi tipátipá bá ọmọ yìí sùn nígbà tó bá ọmọ yìí sùn ó ṣàmì bọ́bọ́ ṣe yanjú ọ̀rọ̀ yẹn ṣáà ní kálukú ṣáà lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ yìí ní gbogbo ìgbà tó ń bá ọ̀rọ̀ yìí inú òun máa ń bàjẹ́ gbogbo ìgbà tó ń bá wo nǹkan tí arákùnrin yìí ṣe fóun ṣe ló máa ń pa òun lẹ́kún káṣá máa fọ̀rọ̀ ògùn nígbà tó yá ọmọ yìí ṣe kíni ọmọ yìí ṣe fídíò kan jáde ó sọ̀rọ̀ sínú ẹ̀ lẹ́yìn tó ṣe fídíò yẹn bọ́mọ yẹn ṣe kíni ọmọ yẹn ṣe gbé poison jẹ ni ọmọ yẹn ṣáà parí ẹ̀ dànù ọ̀rọ̀ náà ṣáà ti di gbọ́mi sí omi ètò ó ti di tàwọn ọlọ́pàá wọ́n ti arrest man yẹn ọmọ táwọn wí nǹkan ó ti kú ọlọ́wọ́n ọba àwa òbí kọ́lọ́wọ́n ò ní jẹ́ ká sọmọ wa nù kò ní jẹ́ kọ́ ọmọ wa kú lójijì mọ́ wa gbogbo ọmọ tá a ti ń ṣe wàhálà lé lórí látìgbà tá a ti bí wọn àwọn ọmọ yìí wọn ò ní sọnù mọ́ wa lọ́wọ́ wọn ò ní kúkú òjijì o ìyẹn ni mo ṣe ń pẹ̀yìn òbí ṣàkíyèsí pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ a máa monitor àwọn ọmọ yìí ẹ jẹ́ a máa observe wọn tá a bá ní ẹ má torí pé a ti fún wọn lóúnjẹ àárọ̀ àti fún wọn lóúnjẹ ọ̀sán àti fún wọn lóúnjẹ alẹ́ ẹ jẹ́ ká máa at least ká máa gbìyànjú nǹkan tá a lè gbìyànjú láti máa dàbẹ́ ní pé ká máa jẹ́ kó yé wọn pé gbogbo nǹkan tó ń rí gbogbo nǹkan mèremère fóònù igbá kan ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ sí wọn létí pé nǹkan yìí nǹkan ayé ni o má jẹ́ kó rọ̀ mọ́ ẹ lójú lásìkò yìí má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ lásìkò yìí calm down lọ sí school kàwé tán tó bá kàwé tán wàá ríṣẹ́ gidi lọ sí yunifásitì tó bá kàwé tán wàá ríṣẹ́ gidi tó bá jẹ́ṣẹ́ lòun kọ́ ni kọ́ṣẹ́ yẹn kó kọ́ yanjú sórí gbogbo ọ̀rọ̀ fóònù gbogbo nǹkan tó ń wá mo fẹ́ lo mọ́tò mo fẹ́ lo laptop mo bá àwọn yahoo ṣe ń gbádùn lèmi náà ṣe fẹ́ gbádùn no try kó gbìyànjú láti kọ́ṣẹ́ gbìyànjú láti kàwé gbìyànjú láti wò pé yes okay kí ni irú iṣẹ́ tó o fẹ́ ṣe serious lórí ẹ̀ tó o bá ti kọ́ gbogbo iṣẹ́ yìí tán àbí tó o kàwé tán àbí business náà ló fẹ́ lẹ́ni tó o bá ti ṣe tán gbogbo bí tó o fẹ́ dé ló o máa dé má gbọ̀nà ẹ̀bùrú má gba kọ́nà má wò pé yes okay you just want to make money calm down nítorí kíni nítorí ọjọ́ alẹ́ ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ yẹn sọ ẹ jẹ́ ká bá jẹ́ kó yé wọn pé gbogbo nǹkan tá à ń wò yìí ọ̀rọ̀ fóònù ọ̀rọ̀ gbogbo igbá àwo nǹkan ayé ni ẹ jẹ́ kó máa yé wọn pé yes ó máa tán
ẹ máa jẹ́ kó yé wọn pé àtẹ́lẹwọ́ ẹni òun ni òun tọ̀yàn jẹ, nǹkan tó bá fọwọ́ ara ẹ ṣe, iṣẹ́ tó bá fọwọ́ ara ẹ ṣe ló máa pẹ́ lọ́wọ́ ẹ tó bá gbọ̀nà ẹ̀bùrú ó ṣeé ṣe kó rí kú ẹ, ó ṣeé ṣe kó parun. Ẹ máa sọ fún wọn bẹ́ẹ̀, máa jẹ́ kó yé àwọn ọmọ ẹ̀ kọ́ lè máa understand pé yes okay, kò sí bó o ṣe lè sáré gbọ̀nà ẹ̀bùrú láti lówó, láti lọ́lá, láti ṣe gbajúmọ̀. Ó ṣeé ṣe tó bá máa dọjọ́ alẹ́ o lè má láǹfààní láti rí gbogbo nǹkan tó ṣe. Tó bá máa dàsìkò kan ó ṣeé ṣe kó o parun, tó bá máa dàsìkò kan ó ṣeé ṣe kó o kú kò òjijì. Ẹ máa sọ fún àwọn ọmọ yẹn bẹ́ẹ̀, jẹ́ kó máa yé wọn. Tẹ́ ẹ bá ń sọ fún wọn bẹ́ẹ̀, àwọn náà lè understand pé ilé ayé yìí ó gba sùúrù, ó gba kéèyàn máa ṣe gbogbo nǹkan step by step. Kò ń ṣe pé yes okay gbogbo nǹkan tó bá máa ṣe kọ́ máa ṣe pẹ̀lú agídí àbí kọ́ máa ṣe pẹ̀lú pé yes okay gbogbo nǹkan tá a bá ti rí náà la fẹ́ ṣe. Ẹ jẹ́ kó máa yé wọn gẹ́gẹ́ bí òbí láti máa tọ́ wọn sọ́nà. Nǹkan tó ń pè ní òbí gidi ni ẹ máa mọ́nítọ̀ wọn. Nǹkan míì tẹ́ ẹ bá rí lọ́wọ́ wọn ẹ jẹ́ kó máa yé wọn pé níbo ló ti rí. Tọ́n bá tètè sọ fún yín ẹ tètè sọ di nǹkan ńlá fún wọn pé yes tọ́n bá ṣọ́ra ẹ pọlọ́pàá sí wọn. Bẹ́ẹ̀ ṣe lè mọ́nítọ̀ ọmọ nìyẹn táwọn ọmọ yẹn ò ní hùwàkuwà. Kò sọ́mọ tí ò fẹ́ ṣèpátá, kò sọ́mọ tí ò fẹ́ hùwàkuwà, kò sọ́mọ tí ò fẹ́ hùwà burúkú o. Àmọ́ tí wo òbí ò bá gbà fún ọmọ náà á padà understand wípé yes okay màmá mi ń tọ́ mi sọ́nà ni o, bàbá mi ń tọ́ mi sọ́nà ni o, wọn ò fẹ́ jẹ́ ń parun ni o, wọn ò fẹ́ jẹ́ ń jìdàkudà ni o, wọn ò fẹ́ jẹ́ ń dẹni tó yẹ pé máa tì mọ́lé ni, wọn ò fẹ́ jẹ́ kí n dẹni tó yẹ pé wọ́n máa padà nù ni bí a tó bá lọ jalè. Ó di dandan kẹ́yìn òbí kẹ́ máa tá àwọn ọmọ yín sọ́nà bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ ká ọmọ yín, tó bá dẹ̀ fẹ́ ká ọmọ yín kán dà ìdùnnú fún ẹ lọ́jọ́ alẹ́, kán dọmọ tó máa rí tínú ẹ máa dùn, kán tọmọ tó máa mú yangàn lálẹ́. Òun láti protect wọn ni. As a parent you must to protect your children if you want them to survive in life, if you want to see them tomorrow so that when you see them in a good position you will be happy. If you want them to be good children for you in future, you have to protect them, take care of them, monitor them, observe, be checking on them every minute, every second, so that they can be a good children for you tomorrow. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ẹ máa check wọn, ẹ máa monitor wọn lálẹ́ ni, láàárọ̀ ni, lọ́sàn-án ni, lálẹ́ movement wọn. Ẹ try kẹ́ ẹ máa monitor gẹ́gẹ́ bí òbí. Tó bá jẹ́ òbí gidi, tó jábí àmọ́ gidi, ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ẹ máa fún wọn extra money, ẹ máa fowó tọ́jú wọn. Gbogbo nǹkan tó bá ní náà ni kó fi tọ́jú wọn. Ẹ jẹ́ kí wọ́n jẹun dáadáa, ẹ jẹ́ kí wọ́n wà okay. Ọmọ tí ò bá jẹun ó ṣeé ṣe kọ́mọ yẹn náà hùwà burúkú. Ọmọ tó bá fún lóúnjẹ àárọ̀, tó fún lóúnjẹ ọ̀sán, tó fún lóúnjẹ alẹ́, ó ṣe kọ́mọ yẹn kó hùwà burúkú. Ọmọ tó bá wò pé yẹ̀sọ́ ṣáà ti jẹun àárọ̀, kò sí problem tó kún ẹ, kò bá má jẹun ọ̀sán, ó ṣáà máa wá bó ṣe máa ṣe rẹ̀, ó máa hùwà burúkú. Ìwọ òbí tó bá jòbí gidi, gbogbo eléyìí ló wà very important. Nígbà táwọn ìyá tiwa wà, táwọn òbí tiwa wà, àwọn òbí tiwa òun fi bí pa wá, wọn fi bí àárọ̀, wọn fi bí ọ̀sán pa. Gbogbo wàhálà tó ń ṣe orí wa ló ń ṣe lé lórí. Àwọn òbí wa tí wàá ní nǹkan kan tó bá ń jáde lọ, wọn kì í fa àwọn ọmọ wọn lẹ̀, wọ́n máa ń ká àwọn ọmọ wọn dání o. Tó bá ń lọ patí, wọ́n máa ń ká àwọn ọmọ wọn dání ni o. Tó bá lọ patí, gbogbo ọmọ tó ń bí, kò bá jẹ́ márùn, kò bá jẹ́ mẹ́fà ni gbogbo wọn náà máa kó dání. Gbogbo wọ òbí tó yẹ pé ó yẹ òun jáde ni, òun lọ sókèṣàn ni, ó ká àwọn ọmọ ẹ, ó kó lẹ̀ fọ́ọ̀rẹ́, ó kó lẹ̀ fáráalé. Aráalé ò lè take care ọmọ ẹ gẹ́gẹ́ bí ìwọ o. Tó bá wá lọ, try láti máa wo time, láti wẹ̀yìn wò, láti tètè padà, láti wá monitor àwọn ọmọ ẹ. That is your tomorrow, that is your future. Àwọn alẹ́ nìyẹn o. Tó bá ti fa alẹ́ ẹ ṣeré, ó ṣeé ṣe tó bá dalẹ̀ wàá sunkún o. Ìwọ òbí tó bá ti take care ọmọ láàárọ̀, tó take care ọmọ ẹ lọ, tó wá dalẹ̀ ó máa sunkún o. Àwọn tó gbọ́dọ̀ máa káràmáìsìkì lérò, pàápàá jùlọ ẹ̀yin òbí, ẹ̀yin obìnrin, ọkọ àti ṣe wàhálà lọ, ẹ̀yin lẹ wà nílé láti monitor àwọn ọmọ. Tó bá monitor àwọn ọmọ tó bí, obìnrin inú wọn ni, ọkùnrin inú wọn, tó jẹ́ pé yẹsọ òkè pé ó kàn ń lọ káàkiri ni, ó dúró ta àwọn ọmọ tó bí, tó bá dọjọ́ alẹ́ ó máa sunkún o. Ọlọ́run ní jẹ́ ká sunkún gbogbo àwọn òbí. Gbogbo àwọn ọmọ wa náà máa yàn, náà máa yanjú, náà máa dọmọ alálùbáríkà fún wa. Náà máa dọmọ tá a máa mú yangàn lọ́jọ́ alẹ́, náà máa dọmọ ọ̀dùnnú fún wa lọ́jọ́ alẹ́. Ẹ take àwọn ọmọ yín, ẹ gbárùkù tàwọn ọmọ yín, ẹ protect àwọn ọmọ yín. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ire gbogbo owó òbí gidi tó bá rí fídíò bá mi share. Everyone here, my name is Favour from Warri. This will be the last video of me, the whole world. Last video of me, the whole world will be seeing.
By the time you will be seeing this video, I'm already dead. And the cause of my death is Odogu Asaba. He stays in Panam Road, BTS Panam Road. Which is by Hipton Hotel. I think that's the name of the Hipton Hotel. He has a boutique in the hotel. His boutique is inside the reception of that hotel. Once you get to Midfield Junction, when you get to Midfield Junction in Asaba, by Panam Road, Midfield Junction, you see the hotel. It's the first hotel by the road by Midfield Junction, by your left. He's a big content creator. He has a sales girl called Obozono and Shioma. This video is dedicated to him. As at last 2 weeks, Friday, I can't remember the actual date, but last 2 weeks, Friday. Today date is 14. I'm making this video on the 14th. So last 2 weeks, Friday from on the 14th. This was when this event happened. First of all, I met him online on Monday, which is on Monday before Friday. And I told him that I'm going through some problems and I need money to sort out the family problem. I thought I was worried. And I told him that I know of a man. He has helped me a lot when I was in Asaba. But the man is not staying in Asaba. The man is staying in Abuja. But he wants to stick with me. But I can't go. And I texted him that I need his advice. And I texted him for that advice. So I will know if he will be able to give me any ideas, like advice or any ideas of how to make money or just advice. I just needed someone to talk to because I don't have a friend. I don't have any friend. I told him, he said I should not go. Even without me telling him. Yet I would have not still go to that Abuja because I've not been to Abuja once before. Secondly, I know I'm a virgin. That was why I told him. And I would have still not do it. I just told him to just let the burden out of me. He said I should not go. That I should come to meet him in Asaba on Friday. When he told me to come and meet him on Friday, he said I should come and meet him on Friday. He's going to help me. He did not tell me that let me come, that let him sleep with me. He's going to give me the amount of money I want. No. He just told me, come to us. Can you come to us on Friday? I will help you. My phone was on disappear mode, so I don't have screenshots of those messages anymore. But I'm sure it will be on his phone. Since my phone is on 24-hour disappear, my own chat will not appear in his side, but his own will appear. And his own is more evidence because the chat will be there when he told me to come, that he wants to help me. And he did not engage in any conversation with me with sex. That will not say, okay, I'm going there. I know he wants to sleep with me with the money. No, there was no conversation of such. So we planned on Friday. I went to the park. He said I should get to the park and call him. I went there, called me on video call to be sure I'm in the park. He sent me the transport fare to pay because I told him I don't have the time. I went there. My parents was not away. You know, my family members are away. I later told my sister, my twin sister, I'm going to Asaba. And I sent her the phone number and the man in case anything happened to me. But I didn't tell her what I was going there for because me, I don't know. I got there. I went to his shop. From there, he said he wants to go to the car wash. He went to the car wash, then he went to the hotel. In my mind, what is he doing in the hotel? I was like, okay, maybe that's where he normally stays. So even before we entered, they told me that this is where he normally lodge, normally stay most times. I said, okay. I was not scared. I didn't have it in mind that I would do anything of sex because he's a popular person and he would not want to try do rubbish because people might drag him online. That was where my mistake came from.
went inside. Started saying stuff. He likes me, wants to be with me.